lẹ́yìn ọjọ́ díẹ̀ tí agbo òṣèlú orílẹ̀-èdè mì tìtì nípa ìpàdé tí wọ́n jọ ṣe, ìyẹn ìpàdé àárín olùdíje fún ipò ààrẹ lábẹ́ ẹgbẹ́ òṣèlú Labour Party àgbẹ̀ ẹgbẹ́ òṣèlú People's Democratic Party PDP Alhaji Atiku Abubakar àti ọ̀gbẹ́ni Peter Gregory Obi. Atiku Abubakar máa ti sọ̀rọ̀ fún ìgbà àkọ́kọ́ lórí ìpàdé náà tó sì sọ ohun tí wọ́n jọ sọ àti èròǹgbà wọn. Ẹ rántí pé lọ́jọ́ ajé tí í ṣe ọjọ́ Monday ọ̀sẹ̀ yìí, ìyẹn ọjọ́ 13 oṣù karùn-ún tá a wà yìí, ìní agbo òṣèlú orílẹ̀-èdè mì tìtì nígbà tí Peter Obi tó gbéra lọ sí ilé Àtíkù ní ìlú Àbújá tó lọ ṣe ìpàdé pẹ̀lú ẹ̀. Kò tó dúró lórí eléyìí, ó tún gba ọ̀dọ̀ àwọn èèkàn nínú ẹgbẹ́ òṣèlú PDP lọ, ìyẹn àwọn bíi sẹ́nítọ̀ Bukola Saraki, Alhaji Sule Lamido àti àwọn bíi Alhaji Atairu Bafarawa tó lọ bá wọn ṣe ìpàdé. Táwọn èèyàn sì ń sọ pé ó dà pé Àtíkù àti Peter Obi tó ti fẹ́ sọra wọn di ọ̀kan náà láti jọ gbéná wojú ààrẹ Bọ́lá Ahmed Tinubu nínú ètò ìdìbò ọdún 2027. Látìgbà náà, yàtọ̀ sí àwọn ọmọlẹ́yìn àwọn olóṣèlú méjèèjì tó ń fọ̀rọ̀ síta, kò tí ì sí kankan nu wọn tó sọ̀rọ̀ o. Ṣùgbọ́n ní báyìí Àtíkù ti fẹ́nu ara ẹ̀ sọ̀rọ̀ o. Ṣé àwọn àgbà ti ní ẹnu nìkan láti ń gbọ́pọ̀ nínú ìfọ̀rọ̀wérọ̀ tó bá iléeṣẹ́ BBC Hausa ṣe. Àtíkù jẹ́ kó di mọ̀ pé ọ̀rọ̀ òṣèlú nílùú wọn àti Peter Obi sọ lóòótọ́. Ó ní bí Nàìjíríà ṣe rí, ó ní ta ló tẹ́ lọ́rùn tí ìyà ti fẹ́ pa ètò nílé tọ́lọ́nà. Ó ní kò sí ẹnìkan àfẹn tó bá ń rí jẹ́nu ìjọba tí ò ní mọ̀ pé ìyà ń jẹ àwọn aráàlú Nàìjíríà sì ti ń lọ sóko parun. Ó ní ìdí èyí ló jẹ́ káwọn máa forí korí, káwọn máa fi kòlókùn láti jọ da òpọ̀ pẹ̀lú ẹgbẹ́ Labour Party pẹ̀lú PDP àtàwọn ẹgbẹ́ òṣèlú míì láti jọ kojú ẹgbẹ́ òṣèlú APC láti gba ìjọba kúrò lọ́wọ́ wọn. Nígbà tí wọ́n wá bí pé báwo ni wọ́n ṣe fẹ́ ṣe é àti pé ìgbà wo ni wọn yóò fi ẹnu ìpàdé wọn kò tí ẹgbẹ́ òṣèlú PDP àti Labour Party yóò dì kan, Àtíkù ní òun kò tí ì lè dáhùn báyìí, àwọn sì wà lẹ́nu ẹ̀. Wọ́n tún ní baba Alhaji Waziri ìlú Adamawa, ẹ jọ̀ọ́ ṣé ta ni yóò jẹ́ tẹ́yìn méjèèjì bá jọ dùn pọ̀, ta ni yóò jẹ́ olùdíje fún ipò ààrẹ, ta ni yóò jẹ́ igbákejì, ṣé ẹ̀yin ni ẹ máa juwọ́lẹ̀ fún Àtíkù ni fún Peter Obi ni àbí Peter Obi ni yóò juwọ́lẹ̀ fún yín? Àtíkù náà ni ẹ wò ó, ẹ má dààmú ara yín, àti ìdébẹ̀ yẹn tá a bá dé ibi ẹ̀ gbogbo ẹ̀ la máa yanjú, àṣìṣe ń sọ wẹ́rẹ́ àti wẹ́rẹ́ ni. Wọ́n tún ní excuse sà, ǹjẹ́ ṣé ẹ kò rò pé ẹ ti dàgbà jù láti fún àwọn ọ̀dọ́ láàyè láti gbé igbá ìdìbò ni àbí sẹ́yìn nìkan ni ní gbogbo ọdún? Àtíkù ní ṣé ẹ rọ́rọ̀ tẹ́ ń sọ yìí, mi ò sọ pé káwọn ọ̀dọ́ má díje, ọ̀dọ́ tó bá wù kó díje, ṣùgbọ́n òfin Nàìjíríà fààyè gba èèyàn bó ti wù kó kéré àbí dàgbà tó láti díje du ipò òṣèlú, tó sì ní òun kò dí ọ̀dọ́ kankan lọ́wọ́ láti díje du ipò ààrẹ. Wọ́n á jẹ́ kó di mímọ̀ pé bàbá ṣé ìtẹ́ ń sọ ni pé lọ́dún 2027 ẹ tún máa díje du ipò ààrẹ ni? Àtíkù ní òun kò tí ì lè dáhùn o. Ó ní ìgbésẹ̀ àwọn àgbà ẹgbẹ́ PDP ni yóò sọ. Ó lọ́dún 2023 òun kò fẹ́ díje du ipò ààrẹ. Ó ní òun ti wò pé tó bá jẹ́ pé ẹgbẹ́ òṣèlú PDP ní ilẹ̀ Ìgbò tàbí apá gúúsù yun South ní orílẹ̀-èdè ni ààrẹ yóò ti wá, òun kò ní díje. Ṣùgbọ́n tó nígbà tí wọ́n ní gbogbo igun orílẹ̀-èdè tó bá wù ló ti lè díje ló jẹ́ kó ń jáde, tó sì ní bó bá di ọdún 2027 ní táwọn ẹgbẹ́ òṣèlú PDP bá sọ ni yóò sọ ìgbésẹ̀ tóun yóò gbé. Ṣùgbọ́n tó ní wọ́n bá jẹ́ pé wọ́n ní kí Peter Obi kí ó jáde àbí tó jẹ́ pé ilẹ̀ Ìgbò ni wọ́n ní kí wọ́n ti fa ààrẹ lẹ̀, ó ní gbogbo ọ̀nà ni òun yóò fi ṣàtìlẹ́yìn fún Peter Obi tí òun yóò tì lẹ́yìn láti dé ipò ààrẹ.